Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Friday, April 24 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyọ̀mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin onírọ̀ ìwọ́nú tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní, ọjọ́ tó dára láti fi gbé ìgbésẹ̀ ní. Ìgbésẹ̀ kan wà tí ó máa wọ̀nyí láti gbé lásìkò yìí pẹ̀lú bí nǹkan ṣe wá sí yín lọ́pọlọ, pẹ̀lú bá ìdí àṣẹ ń wá ẹgbẹ́ ìgbésẹ̀ náà. Àsìkò yìí dára láti fi activate plan yín, láti fi falẹ̀ mọ́ nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kó lè já sáyọ̀ kó já síre. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọpọlọ pípé yín á jẹ́ èyí tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tí ẹ ń sọ lẹ́nu ní ọ̀rọ̀ ó ṣeéṣe kí ẹ sọ̀rọ̀ kan jáde lénìí tọ́rọ̀ náà máa bíire. Ẹ lè fẹnu yín béèrè oore, ẹ lè fi béèrè support èyíkéyìí tẹ́ bá nílò lọ́wọ́ ẹnikẹ́ni ní ọjọ́ tòní. Support tẹ́ bá béèrè yìí wọ́n á ṣe fún yín ní ọjọ́ tòní. Tó rọ́jọ́ tòní ọjọ́ ayọ̀ ló jẹ́, gbogbo ohun tẹ́ bá fọwọ́ bà ló máa dún. Ọjọ́ oríire gan ló jẹ́ pẹ̀lú. Akitiyan tẹ́ bá sà lénìí, ipá tẹ́ bá sà lénìí, kódà ipá náà máa já síre. Nǹkan tẹ́ bá lé pé kíní mo fẹ́ bá, ẹ máa rí bá o lágbára ní ọwọ́ Ọlọ́run ọba. Kódà iṣẹ́ yín gan á lọ dáadáa lénìí. Èní ẹ máa wà very active. Tí ẹ bá jí, ẹ máa jí pẹ̀lú agbára káká. Nǹkan tẹ́ bá sì ṣe gbogbo èní á dára rí bí ẹ ṣe ń fẹ́ ní ìrọ̀rùn lágbára lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ á wá lọ dáadáa. Relationship yín náà á dára. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní. Ọjọ́ mọ̀lẹ́bí ló jẹ́. Ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí á wọnú ara dáadáa, á sunwọ̀n dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó ṣeéṣe kí ẹ ní ṣíṣe kan tó jọmọ́ ti family tẹ́ fẹ́ ṣe, tẹ́ máa fẹ́ falẹ̀mọ́ láti ṣe. Bẹ́ẹ̀ sì ni nǹkan kan lè wà tẹ́ fẹ́ ṣe ní àyíká lẹ́yìn tó ṣe pé ó nílò kí ẹ falẹ̀mọ́ dáadáa. Àsìkò action lẹ wà yìí, àsìkò tó ṣe pé máa jí gìrì láti falẹ̀mọ́ nǹkan tó ṣe kókó fún yín láti falẹ̀mọ́ lásìkò tó tọ́ àti àsìkò tó yẹ ni. Ó ṣeéṣe kó jẹ́ pé iṣẹ́ ilé lẹ́lòmíì á máa fèmí ṣe nínú yín. Ó sì ṣeéṣe kó jẹ́ pé family kan ló máa nídìí yín tẹ́ máa fẹ́ ran family yẹn lọ́wọ́ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ kò sí wàhálà. Ẹni tẹ́ bá lọ bí iṣẹ́ á rí igbá mú dáadáa láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dùn alárinrin. Ire sì máa wà fún yín, ire owó máa wà fún yín lọ́jọ́ tòní tí ẹ bá falẹ̀mọ́ iṣẹ́. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ oríire ní ọjọ́ tòní jẹ́ fún yín. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin yín àtàwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Àwọn tẹ́jọ́ ń tajà, àwọn tó ń bá yín rajà, ìrẹ́pọ̀ máa wà láàrin yín dáadáa. Ẹ ṣọ̀yàyà pẹ̀lú àwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni ọpọlọ yín máa jí pépé. Ẹ máa lè fúnyàn lámọ̀ràn tó ṣe pé àmọ̀ràn yẹn gan máa bíire. Ẹ máa lè kọ́yàn lẹ́kọ̀ọ́ tó ṣe pé ẹ̀kọ́ tẹ́ bá kọ́yàn yẹn ó máa stick sí wọn ní orí dáadáa ni. Àsìkò ìjásìkò tó ṣe pé ẹ lo gbogbo ẹ̀bùn yìí, ẹ̀bùn pé à ń kọ́ni lẹ́kọ̀ọ́, ẹ̀bùn pé à ń ṣàlàyé, à ń ṣàròyé nǹkan fún yàn. Gbogbo ẹ̀bùn yín tẹ́ bá lò lọ́nà tó tọ́ lọ́jọ́ tòní á bíire. Ẹ polówó ọjà yín, ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ẹni bá béèrè advice lọ́wọ́ yín, ẹ ṣàlàyé fún wọn ní ọ̀nà tó ṣe pé kò ní mú kẹ́ mú ọ̀rọ̀ ìgbésí ayé yín kẹ́ máa fi júwe fún wọn. Torí secret èèyàn ó jẹ́ nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ máa pamọ́ dáadáa. Secret yín ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ iṣẹ́ á lọ dáadáa. Chemistry ẹ̀yin àtàwọn èèyàn máa flow dáadáa lọ́jọ́ tòní. Relationship yín á lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni ire owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. Light yellow jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ire owó wà fún yín tẹ́ bá lè falẹ̀mọ́ṣẹ́ látara nǹkan tí ẹ̀ ń falẹ̀mọ́ ní iṣẹ́, látara nǹkan tí ẹ̀ ń ṣe. Ó ṣeéṣe kí ẹ rí dùnú kí ẹ rí ayọ̀ níbẹ̀. Àsìkò ìjásìkò tó ṣe pé àwọn kankan máa wù yín lọ́kàn láti fowó rà, láti fowó ṣe, bóyá bí bùkátà ni, bóyá bẹ ẹ fẹ́ ra gbá, ẹ fẹ́ ra wo, ẹ fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra kòkò bàbá aṣáṣọ ní gbogbo ẹ̀. Ó ṣeéṣe kí ẹ fẹ́ falẹ̀mọ́ṣẹ́ dáadáa láti rí iṣẹ́ lọ́jọ́ tòní. Àsìkò ìṣíjàsíkò tó ṣe pé ó ṣeéṣe kẹ́ rí ṣe bóyá ní irú èní àbí sírú ọ̀la. Ó ṣeéṣe kẹ́ rí àwọn nǹkan báyìí kẹ́ rí wọn gbé ṣe ní àsìkò yìí. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ó dára ní ààyè iṣẹ́. Ẹ múra dáadáa kí ẹ dùn rí tí ẹ bá ń lọ síbi iṣẹ́. Ẹ sì rí dájú pé ẹ tẹ́ra yín lọ́rùn. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún kí ọjọ́ tòní kí ó lè lọ dáadáa because tẹ́ bá ṣe ní ìdùnnú sí, tẹ́ bá ṣe wà láyọ̀ sí náà ni
àwọn kan náà ṣe máa tún lọ dáadáa sí fún yín ní ọjọ́ ti tòní. Ìkọ̀kíkọ̀ tẹ́ bá ti ń ṣe níṣẹ́ ẹ má gbọ́n kankan ju pé kẹ́ falẹ̀ mọ̀ṣẹ́ lọ lọ́jọ́ tòní. Iṣẹ́ wa lọ dáadáa, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó, iye owó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ tẹ́ máa rí ìdùnnú, tẹ́ máa rí ayọ̀ ní ọjọ́ yìí jẹ́. Ọjọ́ tó ṣe pé àwọn oore ìlú òyìnbó ó máa wọlé fún yín o. Oore ilẹ̀ òkèrè ó wà fún yín lè ní kí ẹ kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ máa rí gbámú látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Tẹ́ bá kọ́kọ́ jí làárọ̀ náà, ara yín máa kọ́kọ́ nà, ara yín máa yá gágá. Ṣe pé bí kọ́sítọ́mà kan ló máa pè yín àbí gbóyè kan lè máa gbọ́ tá a mú kí ni ìdò lè jẹ́ látara iṣẹ́ ilé máa mú kí ni ìdò káyọ̀ yín kún. Àwọn kankan máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé amúkàdá yín yá gágá láti falẹ̀ mọ́ kẹ́ lè rí kẹ́ lè rówó. Àwọn èèyàn máa ròyìn iṣẹ́ yín ní ti dáadáa ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tí ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ kíṣẹ́ iṣẹ́ tó jẹ mọ́ káràkátà àwọn iṣẹ́ yẹn ó ṣeé ṣe kẹ́ rí kọ́sítọ́mà tuntun láti ọ̀nà jíjìn ní ọjọ́ ti tòní. Ìfalẹ̀mọ́lẹ̀ nídìílé ni ó gbogbo nǹkan á lọ dáadáa, gbogbo nǹkan á lọ sòsé, kódà kò sí problem kankan rárá ní ọjọ́ ti tòní rárá fún yín. Ọpọlọ yín gan á tún jí pépé. Àìdíà tẹ́ ẹ̀ ń fẹ́, ìmọ̀ tẹ́ ẹ̀ ń fẹ́, ó ṣeé ṣe kí ìmọ̀ náà wọlé sí yín ní ọpọlọ lọ́jọ́ tòní tó sì máa ràn yín lọ́wọ́. Ẹni máa dàbí ìgbà pé bẹ́ẹ̀ fẹ́ káyé yín rí gangan, òun ló ti fẹ́ dàbí ìgbà pé ó ń rí. Ẹ máa ní nǹkan tẹ́ máa lè hope fún tá a mú kí ni dùn pé ó dà ń pé nǹkan ti fẹ́ lọ dáadáa. Àsìkò oríire ló jẹ́, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á dára, iye owó náà owó ṣeé ṣe kó wọlé fún yín ní ọjọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tó dára ní ọjọ́ tòní jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ẹ máa fẹ́ máa feel spiritual bákan, ó ṣeé ṣe kí ẹ̀mí inú yín kó máa push yín pé lágbájá báyìí ni kò ṣe, kí nǹkan fẹ́ máa kọ yín lẹ́kọ̀ọ́ nínú ọkàn yín. Ó dára kí ẹ tẹ̀lé nǹkan tí ó ń sọ sí yín lọ́kàn yìí tó bá ràn yín lọ́wọ́. Àwọn nǹkan tẹ́ sì ń ṣe níṣẹ́ lásìkò yìí ó nílò kí ẹ fẹ̀mí darí ẹ̀, ó nílò kí ẹ ṣèwádìí lé àwọn iṣẹ́ tẹ́ ń ṣe lásìkò yìí lórí. Gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé lásìkò yìí tẹ́ bá ṣèwádìí lórí ẹ̀, ẹ lè mọ̀ bí tẹ́ dé dúró, ẹ lè tún mọ̀ bí tẹ́ ń lọ. Kò dára kẹ́ kánjú pinnu àbí gbé ìgbésẹ̀ rárá lọ́jọ́ tòní. Ó sì dára kẹ́ yàkókò sílẹ̀ lọ́tọ̀ láti ṣe prayer lọ́jọ́ tòní tó rọ́jọ́ yìí ọjọ́ spiritual ló jẹ́ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lè láàlá tó máa wá sí ìmúṣẹ, àwọn àlá tó ṣe pé ó máa wà activated láìpẹ́ ọjọ́. Mo ṣe ládùúrà pé àlá rere ni kẹ́ lá, ẹni lọ́la burúkú ní agbára ní ọwọ́ Ọlọ́run Ọba. Iṣẹ́ wa lọ dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ síbi iṣẹ́ tẹ́ falẹ̀ mọ́ṣẹ́, relationship yín náà ṣeéṣe kó lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni iye owó ṣeéṣe kó wọlé fún yín tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ni ó jẹ́. Ọjọ́ yìí ìrẹ́pọ̀ tó dánmọ́rán ó wà láàrin ẹ̀yin àti àwọn látùmọ̀ yín. Bá ṣe pé ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín báyìí á lè kí n kà dáadáa. Ẹ lè rí àǹfààní jẹ lára ọ̀rẹ́. Ìgbárùkù tí tẹ́ ń fẹ́ gangan support tẹ́ ń fẹ́, wọ́n á support yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ti máa rí support lórí ohunkóhun tẹ́ ń ṣe látijọ́ ìní gangan jọjọ́ tó ṣe pé máa rí support yẹn dáadáa. Àwọn èèyàn máa dúró tì yín dáadáa, olólùfẹ́ yín á dúró tì yín, àwọn tó rọ̀gbà yín ká dúró tì yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ tún lè ní àwọn idea kan àbọ̀gbọ́n kan àbí ìmọ̀ kan kọ́ lára àwọn tó jẹ́ ọ̀rẹ́ yín tó ṣe pé ó máa ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Èní ẹ lè pèèyàn fún support, ẹ lè pèèyàn kẹjọ ṣe nǹkan, kò sí wàhálà lọ́jọ́ tòní rárá. Ẹ̀yin tẹ́ sì ń ṣe ẹgbẹ́ ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ rí èrè ẹgbẹ́ jẹ ní ọjọ́ tòní, kẹ́ rí àǹfààní jẹ látara ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe. Nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, iye owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ni ó jẹ́ fún yín. Ọjọ́ yìí ọjọ́ iṣẹ́ ló jẹ́. Ọjọ́ tẹ́ ní láti fi falẹ̀ mọ́ṣẹ́ dáadáa kí iṣẹ́ lè lọ dáadáa, kí gbogbo ẹ̀ lè rí bí ẹ ṣe ń fẹ́ ni. Ọjọ́ yìí ẹ ní láti rí dájú pé ẹ ṣàríwòye sí nípa iṣẹ́ yín, kí lẹ nídìí láti ṣe. Ṣé nídìí àti ra tools tuntun ni, ṣé nídìí àti gbé ìgbésẹ̀ tuntun ni. Ẹ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa, títẹpá mọ́ṣẹ́ lè nílò lọ́jọ́ tòní. Ìdí iṣẹ́ yín báyìí àwọn èèyàn lè dá yín mọ̀ mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹlòmíì tí ò mọ́ṣẹ́ tẹ̀ ń ṣe lọ́jọ́ tòní látara fífalẹ̀ mọ́ṣẹ́ yín, wọ́n á mọ̀ yín sí. Ẹ máa tún gain ground sí dáadáa lẹ́nu iṣẹ́ yín tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí. Ẹ ṣiṣẹ́ yín bó ti yẹ kẹ́ ẹ ṣe kí gbogbo ẹ̀ lè lọ bí ó ṣe yẹ kó lọ. Ọ̀rọ̀ iṣẹ́ ló máa bá yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ìdàgbàsókè iṣẹ́ ló máa mú lọ́kàn yín tíṣẹ́ á sì lọ dáadáa lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà ó máa lọ bó ṣe yẹ kó lọ. Ìgbé owó náà sì ṣeéṣe kó wọlé fún yín dáadáa lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ọjọ́ tó dára gidi gan ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n gidi gan ló jẹ́. ní gbogbo ọ̀nà lẹ máa rí dùnnú, ní gbogbo ọ̀nà lẹ máa ráyọ̀, ní gbogbo ọ̀nà ló ṣe é pé wọ́n á sọ̀rọ̀ yín ní rere níbí, wọ́n á sọ yín ní rere ní ọ̀hún. láàrin àwọn ẹgbẹ́ máa tayọ dáadáa, níbikíbi tẹ́ ti ń ṣiṣẹ́ máa tayọ dáadáa. lórí ìkọ́kíkọ́ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní, àwọn èèyàn máa admire ìbàjẹ́ iṣẹ́ ìbàjẹ́ kọ̀ọ̀kan wọ́n á admire dáadáa. kò nídìí kí ẹ polówó ọjà gan kẹ́ tó rí ṣe dáadáa lọ́jọ́ tòní. ẹ falẹ̀mọ̀ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní o. gbogbo nǹkan tẹ ní tálẹ́ǹtì, tẹ ní akitiyan ní kẹ́ ṣe lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní, káwọn èèyàn lè dá yín mọ̀ sí yàtọ̀. ẹ máa ní recognition dáadáa lọ́jọ́ tòní níbi iṣẹ́, wọ́n á dá yín mọ̀ sí dáadáa yàtọ̀. kódà ó ṣeé ṣe kí ẹ rí rìwọ́ọ̀dù látara àwọn tó ṣe pé ẹ̀ ń bá ṣiṣẹ́ bóyá níbi iṣẹ́ òṣù ni àbí látara kọ́sítọ́mà lọ́jọ́ tòní, wọ́n á gbóríyìn fún yín dáadáa lẹ́nu. ẹni á lọ sòsé ẹ̀fẹ̀ ní réèkì owó wọlé, iye owó lè wọlé fún yín dáadáa ní ọjọ́ ti tòní. bákan náà sì rèé, àǹfààní ọ̀nà jíjìn wà fún yín o. àǹfààní ìrìn àjò ọ̀nà jíjìn wà fún yín ní àsìkò yìí tó ṣe pé ìrìn àjò tẹ bá rìn ẹ máa fi ríre, ẹ máa fi ràánú gbà. bẹ́ẹ̀ sì ni opportunity ọ̀nà jíjìn, kọ́sítọ́mà lè wà látọ̀nà jíjìn tàbá yín dúnàádúrà. opportunity míì lè wáyé láti ibikíbi. èèyàn yín tó wà lábúrọ̀dù ó ṣeé ṣe kẹ́ rá àǹfààní jẹ lára wọn ní àsìkò yìí. àsìkò tó dára lọ́jọ́ tòní jẹ́. iṣẹ́ wa lọ dáadáa, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á dára, iye owó náà ṣeé ṣe kí ó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 11:20 ní àárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ lérùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní ọjọ́ rere ló jẹ́ fún yín. látàrí pé ó ṣeé ṣe kí ẹ rá àǹfààní kan jẹ níbi tẹ́ tiẹ̀ ti rokàn rárá, ó ṣeé ṣe kí nǹkan tẹ́ yìí ṣẹ́ fún kí ó wọlé fún yín látara ń pé ẹ̀yin fúnra lára yín ẹ gbáradì láti wá ìkú padà fún gbèsè ayé yín. ẹ máa fi ìbí gbà pé ìkọ̀kan ní láti yí padà nú gbèsè ayé yín lénìí tẹ́yìn lè fẹ́ pé kí ẹ bẹ̀ sí ronú jinlẹ̀ nípa báwo lẹ fẹ́ ṣe, nípa ọ̀nà wo lẹ fẹ́ rí gbà. ṣùgbọ́n kò ní pẹ́ tí ronú jinlẹ̀ tẹ́ ro jinlẹ̀ yẹn tí á bí kí ẹ fẹ́ fi gbé gbèsè tẹ́ bá sì gbé látara títẹ pamọ́ṣẹ́ lẹ́ni á bí oore fún yín. ó ṣeé ṣe kí nǹkan kan tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú èèyàn kẹrẹ opportunity kẹrẹ àǹfààní ẹ̀jẹ̀ ní ọjọ́ ti tòní púpọ̀ iye owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. ọjọ́ tòní dára kí ẹ tẹ̀lé àwọn kan tá a sọ yìí, kẹ introspect kẹ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, kẹ wò nǹkan tẹ ní láti yí padà, kẹ sì bẹ̀rẹ̀ sí falẹ̀ mọ́, kẹ lè ṣe dáadáa lọ́jọ́ tòní. iṣẹ́ á lọ dáadáa, relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á dára, bẹ́ẹ̀ sì ni iye owó ṣe ṣe kó wọlé fún yín lénìí bí a ti ṣe sọ. pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ olólùfẹ́ lọ́jọ́ tòní jẹ́ o. àjọ ìfẹ́ yín á dùn alárinrin lọ́jọ́ tòní, á dàbí ìgbà pé ẹ̀ tí ẹ̀rí ìfẹ́ rí lọ́jọ́ tòní ló máa rí. ìfẹ́ yín máa wọnú ara, ẹ̀ ní gbọ́n kankan ju olólùfẹ́ yín lọ lọ́jọ́ tòní. ọ̀rọ̀ olólùfẹ́ yín lá máa lọ́kàn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní o. ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó dára kí ẹ fi jókòó pẹ̀lú olólùfẹ́ yín, kẹ́ fi jíròrò nípa bí dàgbàsókè yìí fẹ́ wá lórí ọ̀rọ̀ márèjì yín àti lórí ọ̀rọ̀ gbèsè ayé yín méjèèjì lápapọ̀. ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ kẹ́ yà sọ́tọ̀ fún olólùfẹ́ yín. ẹni tẹ́ bá lọ bí iṣẹ́ lè tètè dé láti lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín. ìgbà tẹ́ bá lò papọ̀ lénìí á bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán, kó wọnú ara sí dáadáa. ìrẹ́pọ̀ máa wáyé láàrin ọ̀gá àtọmọṣẹ́ náà lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ní láàrin business partner náà. gbogbo nǹkan á lọ dáadáa ní ọjọ́ tòní ní ojú bẹ̀. iṣẹ́ á lọ dáadáa, ìrẹ́pọ̀ máa wáyé láàrin àti olólùfẹ́ yín, bẹ́ẹ̀ sì ni iye owó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní dáadáa. light pink tàbí baby pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ni, ṣùgbọ́n ọjọ́ iṣẹ́ ló jẹ́. ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀, stress á pọ̀ gan fún yín lọ́jọ́ tòní tẹ́ máa busy dáadáa torí iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín. kò wá dára kí ẹ kórin méjì bọ́ náà lẹ́ẹ̀kan ṣoṣo tàbí kẹ́ kán jíjù kó má bàa sí mistake tó ṣe pé a tún fẹ́ bí kí ẹ tún stress ara yín ju bí ó ti ṣe yẹ lọ. ẹ falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kí iṣẹ́ lè lọ dáadáa, kí gbogbo nǹkan lè rí bí ẹ ti ṣe ń fẹ́. ẹ má procrastinate, ẹ má ní ó dọ̀la kẹ́ tó yanjú kan àbúrò ọ̀tún la kẹ́ tó yanjú mi. ẹ try best yín láti ṣàṣeyọrí lọ́jọ́ tòní nípasẹ̀ ṣíṣe nǹkan yín létòlétò lẹ́ni. iṣẹ́ yín á lọ dáadáa tí gbogbo àrí bí ẹ ṣe ń fẹ́. relationship yín náà máa lọ dáadáa, ṣùgbọ́n ẹ lè má ráyè relationship rẹpẹtẹ lọ́jọ́ tòní. ní ti ìlera ara sì rèé, ẹ rí dájú pé ẹ tún take ìlera ara yín lẹ́gbẹ̀ẹ́ kan. pàápàá ẹ má stress ẹsẹ̀ yín ju bó ṣe yẹ lọ nípa à ń sáré àbí àárín jù. kí stress ẹ bá pọ̀ jù fún ẹsẹ̀ yín àbí à ń dúró pẹ́, ó ṣeé ṣe kí ẹsẹ̀ fẹ́ máa dùn yín ní ọjọ́ ti tòní. iye owó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní náà pẹ̀lú.
light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 ní ìrọ̀lẹ́ sí aago 8:10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.